ojú oró ní lékè omi òsì bàtà ní lékè odò sẹ́ olódùmarè ó mọ̀mọ̀ ṣe iye Yorùbá lékè àwọn ọ̀tá gbogbo ọ̀tá tó wà nínú Yorùbá tí ń bá Fúlàní ṣiṣẹ́ ojúmọ́ tì wọ́n ojú ní ti náà sán o iye Yorùbá gòkè àlọ́ ojú yín bá dá ẹ rántí wípé gbogbo ọ̀tẹ̀ tẹ́ ẹ ti ń dì ayé yín fi ń bàjẹ́ lọ ni Olódùmarè mi ló nígbọ̀ tó dé fún Yorùbá kó máa jayé ọlọ́ba lọ kò sí wàhálà gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá tẹ́ ẹ ti kú tẹ́ ẹ sùn lọ́rùn ẹ màmá ṣe ẹ̀yin gbarúmọlẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà pátápátá tẹ́ ẹ dúró ti Yorùbá kò ní tán fún yín ó jàre bí Yorùbá bá ń gẹ sí lọ tá àbárẹ̀ èèyàn gùn kí ni Yorùbá fẹ́ débi tó ń lọ wàláì àmọ́ tí débi à ń lọ léyìí o ọ̀rọ̀ Odùduwà lè ṣẹ̀ṣẹ̀ wá sí ìmúṣẹ lè yìí èpè alẹ̀ ti wá tán lórí àwọn Yorùbá gbogbo àkànbí pankẹ́rí ọ̀rọ̀ mọ́mọ́ tún dé ọlọ́ọ̀bá mi ló lọ́rọ̀ àwòdì wa tó rè balà ó lọ yè rẹ́mì tuntun ni gbogbo ẹ̀yin àgbààgbà tó jẹ́ pé yìí dúró nídìí ìwà àbàjẹ́ ayé yín ó padà bàjẹ́ ni gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ fún Fúlàní lọ́wọ́ tó jẹ́ pé ẹjọ́ ń jẹ ẹjọ́ mu ni tẹ́ tó lè fẹ́ kó wa tà àmọ́ páwọn kan wà tí wọn ò dúró ti Yorùbá ìgbà tọ́rọ̀ gẹ́gẹ́ ṣẹlẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ máa kíkẹ́jú ọmọ ìgbà yẹn láṣẹ ẹ̀mọ́ àwọn ọ̀tá Yorùbá àtàwọn èèyàn rẹ̀ ìgbà náà gan láṣẹ ẹ̀mọ́ wípé ogun ńlá la lọ fà sílẹ̀ ìtàn ńlá la fi lélẹ̀ lọ́jọ́ Jímọ̀ yìí ọjọ́ tá a jagun Yorùbá tí Yorùbá jàjà ṣẹ́gun ọjọ́ tí akíkanjú ọmọ tó lódùmarè mi gbé tó dá lára ọ̀tọ̀ tẹ́nìkan kò lè bá bí ní ẹ lórí ṣàdá. Chief Sunday Igboho ṣá ò fẹ́ pàdíwò ejò ikú tí pakú jẹ alágbára ńlá tó lódùmarè mi fún ṣe ní gbogbo gbarúmọlẹ̀ ló dúró tì. ẹ má kulẹ̀ bínú Sunday Igboho máa ń gbà tẹ́ ẹ lè ṣe kankan ẹni tó tún jáde tó ṣe tún dìtẹ̀ rẹ̀ sówó tán sẹ́fi Yorùbá ṣépè ni ìgbà tí ìṣe pórí yín ò pé ẹ̀yin àgbààgbà wọ̀nyí ọmọ inú yín dìde ogun tó ti ń jà wá látọjọ́ tó ti pẹ́ ọmọ inú yín dìde ó ti ṣẹ́wọ́lẹ̀ ẹ tún ń bínú rẹ̀ ẹ tún wá dúró lórí ọ̀rọ̀ bínú nìkan ẹ fọwọ́ ba dúkìá Sunday Igboho gbogbo ẹni tó dáná sunlé rẹ̀ yìí ẹ ní padà gbérí mọ́bílẹ̀ rẹ̀ ṣe jóná láyé yín ó jóná tọmọtọmọ wà láì ẹ mọ́kulẹ̀ wò ó ẹ lọ́ọ́ pé níjà ni ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìjọ ìdè torí wípé ẹ ti pẹran Yorùbá níjà a sì bẹ̀rẹ̀ láti jàjà wa àwa ti lé kíkanjú èèyàn ńlé Sunday Igboho ṣà ògún pọ̀ owó baba dání ẹ lè mà sírí rẹ̀ tó lódùmarè mi ló rán níṣẹ́ ẹ má kulẹ̀ bínú rẹ̀ mọ́ ẹ má dìtẹ̀ káàkiri gbogbo ọ̀tẹ̀tẹ̀ ń dì káàkiri ìṣẹ̀lẹ̀ torí bọ́ sọ ẹ kàn ń gbà lọ́rùn ẹ wò ó gbogbo ẹ̀yin àgbàgbé gbẹ́rẹ̀kà ti dà ẹ́ ti Sunday Igboho lẹ́yìn kó lè bá a dání ilẹ̀ lérí tà ń lọ yìí là ń wò lọ́ọ̀ká àti débẹ̀ gbogbo ẹ̀yin Fúlàní herdsmen ni o gbogbo yín látòrí àwọn tí wọ́n bá yín ṣèpàdé orí wọn ti burú àwọn ò bá yín ṣèpàdé kankan ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàláì adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́rẹ́ tẹ́ ní dandan ọ̀rọ̀ Odùduwà Adéṣẹlẹ̀ yín fẹ́ àtàyẹ ọ̀gbọ̀n òpònú tẹ̀ ń dúró de 2023 tí mo mọ̀ yí pé kò ní ṣẹlẹ̀ ṣẹ̀ kankan ṣé ẹ ti rí gbogbo àsàmọ̀ tá a pa fún yín ní gángan a sì ń bọ̀ wálé gbogbo onílẹ̀ lọ́kọ̀ọ̀kan tá a sọ yín dẹrin Ògún torógùn ni ó pa gbogbo olóṣèlú tó bá dúró ti Fúlàní a sì gbọ́dọ̀ fẹ́ jẹ wọn ṣètùtù ní kálíbà àdébí à ń lọ nǹkan ti bàjẹ́ ó kọjá abẹ́ o kí la fẹ́ sọ lójú bídèjì àṣeyí ṣé bó ti yẹ kí ìlú rí leléyìí ẹ̀yin òpònú ẹ̀ mọ̀ pé àsìwọ̀n Nàìjíríà mọ́ oníkálukú ti dẹrẹ́ yàmọ̀yà kó lè bá àdìbí tá à ń lọ la fi mọ bí tá à ń rè àti wá mọ bí à ń rè báyìí àti dúró ti Ìgbòho Adéyẹmọ ìwọ tó o bá ní bàbá rẹ ló lè jagun pé bàbá rẹ ta sí bàbá rẹ ti ń sá kiri tá a mọ bí ó jókòó sí àfi wọn jà rẹ wọn ò rí ìgáka ṣe ọlọ́ọ̀bá mi ń bẹ lókè. ààrẹ o Ìbà Gani Adams o bàbá ẹ̀ mọ̀ kú iṣẹ́ adúpẹ́ lọ́ọ́ yín bẹ́ẹ̀ ṣe dáadáa
àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ àwa náà ń rí ṣùgbọ́n táwọn èèyàn bá ń rí inú wọn ò bá lè dùn púpọ̀ jù ẹ má jà fọ̀tẹ̀ wọ́ o ẹ má fọ̀tẹ̀ bá ń tó dáa jẹ́ wà láì ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ o ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ ọmọ wa ní Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ wa ní Sunday Adéyẹmọ o ẹ má fọ̀tẹ̀ bá ẹ má fọ̀tẹ̀ bá ń tó dára jẹ́ ẹ má mọ̀ já dìtẹ̀ mọ́ra wa ká lè bá àdébùtì ayọ̀ ní ìgbẹ́ bá dìtẹ̀ títí tí ìjọ wo la fẹ́ já náà ẹ jẹ́ fọ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ sòpàǹpápọ̀ ká dọ̀jọ̀ kan ṣoṣo Sunday Igboho lòun fẹ́ jó lórí ogun gbogbo jagunjagun o gbogbo ẹ̀yin olórí ogun o Sunday Igboho tí ó bùn lé ìjà fún wa ó ti sílé ìjà lẹ̀ ẹ jájọ ọmọ bíi à ń re ẹ má kọ́ ọmọ ogun kó gbogbo ibi tó wà ẹ jẹ́ ká mọ̀ wípé ogun ti dé torí tá a bá ṣèyí o ogun Fúlàní lè padà jà wá tá a bá múra torí àwọn Fúlàní gbé ẹranko ni wọ́n lè wọ gbogbo ibi tí a lérò kán wá mọ̀ mú wa lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá tètè sọ́ra kẹ́ ẹ jẹ ìkú lẹ́yìn Fúlàní o jàre àwọn kan ń bẹ lábẹ́lẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwa ni ká tètè gbìyànjú ká tètè lọ bí tá à ń lọ ká má bàa dówó ẹ̀yìn wò tó tá a bá kí wọn ká sì máa kí àwọn èèyàn gidi àwọn tí wọ́n dúró ti Sunday Igboho tá a jọ lọ sílùú gángan ìyẹn ní Barapa North nílùú Ìbàdàn jàre gbogbo ẹ̀yin èèyàn pàtàkì tá a rí yín yìí o ẹ ṣe àdúpẹ́ látòrí bàbá wa Chief Sunday Igboho ṣà Ìgbòho mọ̀ rẹ̀ owó bàbá dámì ò mọ̀ ṣe é akírògùn tí ò sáfógun gbogbo ẹ̀yin àgbààgbà kan bẹ nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ fọmọ ogun ránṣẹ́ wọ́n sì lù gángan ẹ jẹ́ ká máa mórúkọ yín banu kẹ́ ẹ lè bá àmọ́ pé ẹ ṣiṣẹ́ takuntakun tó pọ̀ púpọ̀ jù àwọn ọmọ yín Olódùmarè mi gẹ́rì yín tán torí pé ṣé ńlá lẹ ṣe fúnlẹ̀ Yorùbá a sì lè gbàgbé yín o gbogbo èyí tẹ́ tòkèrè wá náà tẹ́ wá sílé tẹ́ ló di dandan kẹ́ ẹ gba Yorùbá lẹ̀ àwọn tó fowó wọn lọ́sẹ̀ náà a dúpẹ́ lọ́ọ́ yín ìyá wa jagun àtàwọn ọmọ ogun ẹ mọ̀mọ̀ ṣé ẹ kú àdúró ti Yorùbá bàbá wa Ọlásùnkànmí Ahmed olórí Àgbẹ̀kọ̀yà Peace Movement ní tilé toko ẹ ṣe ojú òní tì ìyá wa First Lady Àgbẹ̀kọ̀yà obìnrin ní tilé toko ẹ ṣe ooo ìyá wa jagun Khadijat láti ilé agbára wọ́n wá sí ìlú gángan wọ́n fakọyọ obìnrin bí ọkùnrin ẹkú iṣẹ́ bàbá wa Ayọ̀gádé pẹ̀lú àwọn ọmọ ogun wọn bàbá ẹ ṣe ojú òní tí yóò jàre Yorùbá Liberation tó wà nílùú Èkó àti Ògùn State pẹ̀lú àwọn ọmọ ogun ẹ ṣe ẹkú àdótì bàbá wa Abíayọ̀ Rasaki láti ìlú Tápà ní Niger State ìyẹn ní Bìdá nílọrin ẹ ṣe o ẹkú àdótì wa gbogbo ọmọ ogun yín ẹ ṣe ẹkú iṣẹ́ takuntakun gbogbo àwọn ọmọ akin nílẹ̀ Yorùbá pátápátá ẹ ṣeun ẹkú àdótì ẹjẹ́ àparapọ̀ kájọ ṣe é kó lè bá a dání ọ̀rọ̀ tí ìtàn tí ìbá dárúkọ ìyá mi pàtàkì ìyá mi Olúṣọlá olórí ẹgbẹ́ kan ni ìyá dúró takuntakun ti Pankẹ́rẹ́ ọ̀rọ̀ pé àti gbogbo àwọn tó sọ̀pọ̀ ti Pankẹ́rẹ́ ọ̀rọ̀ tá a jọ rèlú gángan tó fi ṣeé ṣe Dara Talk Show ẹ ṣé o Koiki Media àtàwọn èèyàn wa tó wọ́n láti Saudi Arabia àwọn obìnrin mẹ́ta bí ọkùnrin náà ṣe wọ́n kóra wọn láti Saudi Arabia pé dandan àjọ fẹ́ jagun yìí ni a sì jálájà yìí tí ìbá tí ìdárúkọ àwọn èèyàn wọ̀nyí ọ̀rọ̀ tí ìparí tán Princess Tinúadé Adéwùmí látògùn state àwọn náà kọ́ ọmọ ogun dání ojàre Princess Adémọ́lá àwọn náà kọ́ ọmọ ogun ránṣẹ́ ẹ mọ̀ ṣe gbogbo wọn náà wá gbogbo wọn náà dèlú gángan kọ́mẹ́dọ̀ Ọláwálé Oyèbọ̀dé Michael láti Kwara ó kọ́ ọmọ ogun wá wọ́n sì pakọ́yọ wọ́n sì gbé takuntakun àáfàá Mákànjúọlá Muhammed Àkànbí látẹ̀kọ́ wọ́n wá wọ́n sì jẹ́ kí gbogbo èèyàn mọ̀ Mr Sikiru Quadri látẹ̀kọ́ ẹ ṣé o Èyítáyọ̀ Àyìndé láti Ọ̀ṣun ẹ ṣé Mr Adésọpé Kọ́lá láti Ọ̀yọ́ ẹ mọ̀mọ̀ ṣe ẹkú iṣẹ́ takuntakun bàbá wa Aláàjì wa Àlàó gbogbo ẹ̀yin àgbọ̀ ológun gbogbo ẹ̀yin jagunjagun lẹ Yorùbá ogun ti dé kọ́lọ́wọ́ bá mi ó bá wa jàjà ṣẹ́gun èyí Odùduwà Nation sì ń tẹ̀ síwájú gbogbo owó tí Fúlàní báwù kó máa gbé àwa lájẹrí wọn gbogbo ẹ̀yin tẹ́ fakọyọ gbogbo ẹ̀yin tẹ́ fowó ránṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fàdúrà ránṣẹ́ adúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ rere tẹ́ ṣe ò ní bàjẹ́ gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ yóò bẹ mẹ́dúró Àkànbí pé kéré ọ̀rọ̀ ẹmu mọ̀ ń wí
àwọn kan ti ń dìtẹ̀ wọ́n náà fẹ́ lọ pa Sunday mọ́lé ojàre gbogbo ẹ̀yin jagunjagun sí lóòlù Ìbàdàn ẹ jẹ́ lọ dúró ti Sunday Ìgbòho wọn ò gbọ́dọ̀ pamọ́ wa lọ́wọ́ àárín ọ̀tá ló wà Ọlọ́run bá mi ní kó ṣọ́ wa gbogbo ẹni tó bá wà ń nà ká burú sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà gbogbo wọn ni wọ́n dòkú wà láì àkàbí pẹ́ńkẹ́rì ọ̀rọ̀ Ọlọ́run bá mi lọ̀rọ̀ ọba mi tó lọ́rọ̀ ló ń fún wa sọ gbogbo bá a ṣe ń ṣe tó ń dá Ọlọ́run bá mi lójó ṣeéṣe àkàbí pẹ́ńkẹ́rì ọ̀rọ̀ àtàwọn jagunjagun rẹ̀ ẹ ṣe gbogbo yín mẹ́kú àdótì bó ṣe rí nìyẹn ogún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bó bá ṣe rí kó jẹ́ iye òbá ni ó máa jẹrí ọ̀tá lọ gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ dúró tàwọn Fúlàní ẹ máa wò ó idà ọ̀rọ̀ sì ń bọ̀ tí ó bà yín kí n tó kídà ọ̀rọ̀ ó bà kó o fún gbogbo ẹni tó fẹ́ bá wa sọ̀rọ̀ abẹ́ ní kankan sọ ẹ máa pe Pankẹ́rì ọ̀rọ̀ sórí nọ́mbà yìí o 080 21 22 2027 080 21 22 2027 080 21 22 2027 àkàbí Pankẹ́rì ọ̀rọ̀ ó mà tún yá o ìlóyè oníbodè àpòmù bó bá tún dọjọ́ wájú àtòfadọ̀ ọ̀rọ̀ ń yọ torí wípé ọ̀sírí ń bẹ lọ́lẹ̀ tá a fẹ́ tú o jàre àfẹ̀yí ṣèdúpẹ́ fún gbogbo ọmọ Yorùbá wípé ẹ ṣe ní tilé tó kó ẹ ní kú sọ́nà bí èéfín Oòduà gbè wá kò ní gbọ̀dàlẹ̀.